Miliki ṣe tẹ̀síwájú gbogbo ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa. Ìyá Àṣà ní àgbàlálejò lé ní Floxy bí Ìyá Àṣà. Ẹ máa kọ́ mi kẹ́ tó kúrò níbi ilé ni. Ẹ ń sọ̀rọ̀ pé orin òkè written and everything. Ẹ bá wa yọ̀nàná ẹ̀. Torí pé ṣẹ́rí téèyàn bá ti kọ́ written music. Okay. Tó bá jẹ́ tó lóhùn gangan. Téèyàn bá ti mọ theory of music already tó dẹ̀ ń play instrument, ó lè péré ní olórin kó má mọ instrument kan play o. Bẹ́ẹ̀ni. So tó bá ti kọ́ instrument kan tó bá ti mọ̀ play, ìyẹn gan ló máa tún jẹ́ kó tún improve as a musician. Irú èmi sìn mo lè pera mi ní musician torí musician ni mí. Because I write the theory and I do practicalize it. So ọ̀nà méjèèjì yẹn kò sí problem. So and èmi gan gbà tí mo rí pé mo ti bẹ̀rẹ̀ sí ka music tí mo ń kọ́ tí mo ń ṣe mo èmi náà tún improve sí because o lè practicalize o lè play lórí keyboard kéèyàn fi mọ̀ pé báyìí ni o jẹ́ kí n ti máa lóhun báyìí o lè lọ báyìí tí n bá lo báyìí bó ṣe máa lọ rè. So àṣírí kan ẹni tó bá pè rẹ̀ lólórin ni pé lọ kọ́ instrument. Come on, play. Gbogbo àwọn tó bá tẹ̀ ń kọrin gan tó bá pera wọn lólórin tó bá mọ instrument play wọn kì í ṣe olórin. Ó kù díẹ̀ káàtò. Wow. You say pé báwọn ṣe olórin, don't get me wrong. Ó kù díẹ̀ káàtó. Ó láti bó ṣe kulẹ̀ kó kéré mọ́, ó láti máa play kankan. If you like. Bó ṣe ṣẹ̀kẹ̀rẹ̀. Bó ṣe ṣẹ̀kẹ̀rẹ̀, bó ṣe guitar ni bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ instrument téèyàn lè kọ sílẹ̀ ní practical. Ìyá Àṣà, àwọn nǹkan tí mo fẹ́ kàn sí, ó yá pé èmi ni student ilé mi náà, ó yá ẹ kọ́ mi lórin bá ṣe máa lóhùn. Bá ṣe máa ṣe gbogbo ẹ̀ ọ̀yà irú ohun tẹ́lẹ̀ tí bá fẹ́ kó ẹ̀ ń sìn ní sùúrù tó bá fẹ́ kó ẹ̀ lónìí ń sìn wá kọ́. Gbé náà ó ṣe bó fẹ́ kọ́ ni náà pé ní keyboard kankan bí sí ẹ jẹ́ ká imagine pé a wà lórí key of C. Ọlọ́wọ́ ni tẹ́lẹ̀ ni Ọlọ́run ní jẹ́ o tẹ́. Àmín ọ̀yà mo ti gbọ́. You see, you're not doing it properly. Why? Because you need more time. Okay, no time. No, mo fẹ́ kọ. There's no unfortunately kò sí instrument. Maybe ṣe wá sí. Èmi ò lè bọ́ ohun tèmi jẹ́ torí professional lèmi. Tí ngbà tí n bá ń gbọ́ ohun tó yẹ kí n máa gbé, kí n fẹ́ ní show lálẹ́ yìí, ohun mi á ti há àbí ẹ̀rọ bẹ́ẹ̀. Ohun mi á ti há. Ìyá Àṣà, ẹ gbọ́dọ̀ kọ́ mi tèmi. So tí bá fẹ́ délé gan, màá lè sọ fún bá mi pé bá mi Dayọ̀ Kujore o. Okay o, Ìyá Àṣà kọ́ mi ní nǹkan ní studio lẹ́ni o. Ọ̀tọ̀ ìwúdọ́rọ́ ní sùúrù Fẹ́mi ẹ̀ ní sùúrù jẹ́ kí n wá kú ẹ ní ìkọ̀kan mo tún lè ó ní the way tí mo tún lè tó bá lórí kan tó bá like mo tún lè forin yẹn náà ká tún fi train wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ náà. So think of a song you like then you sing it. Mo like ìwé ìjìnlẹ̀ orin yẹn náà. Ẹ̀rọ ò lè fi yẹn train yẹn lórí gidi. Oh you can't. Why? Okay. Okay, máa train ẹ̀ sìn. Okay. Iṣẹ́ Olúwa kò lè bàjẹ́ o. Iṣẹ́ Olúwa kò lè bàjẹ́ o. Yakọ̀ yẹn. Iṣẹ́ Olúwa kò lè bàjẹ́ o. Iṣẹ́ Olúwa kò lè bàjẹ́ o. Kò lè bàjẹ́ o. Opera là ń kọ yẹn sí. Okay, opera la tún padà sí yẹn. Jẹ́ ká má yà padà sọ jẹ́ ká kọ. Kò lè bàjẹ́ o. Kò lè bàjẹ́ o. Kò lè bàjẹ́ o. Ẹlẹ́gbẹ́ mo ní kò lè bàjẹ́ o. Ohun àfàníyàn ṣe. Ohun àfàníyàn ṣe. Kò lè bàjẹ́ o. Ohun àfàníyàn ṣe. Kò lè bàjẹ́ o. Kò lè dàrú. Ohun àfàníyàn ṣe. Kò lè dàrú o. Ohun àfàníyàn ṣe. Kò má má lè. Kò lè. Kò má má lè dàrú. Highly spiritual.
Praise the Lord. Music queen. Wow. Ẹ̀bùn yín pọ̀. Ẹ̀bẹ̀ àwọn máa ti wù mí, hàn bá ti ní kẹ̀tẹ̀ gbé bóyá dùrù wá o, kakọ̀ fọwọ́. But Fluxy, báwo lẹ ṣe ń cope pẹ̀lú gbogbo ilé ẹ mọ̀? Èmi náà mọ̀ pé àkókò ló máa gbà ẹ kọ́ bó ṣe ń play keyboard, ẹ ń kọrin, ẹ ń ṣe gbogbo àdè mọ̀ pé ẹ wà nílé ọkọ. Báwo lẹ ṣe ń cope tẹ́ ń kó gbogbo ẹ̀ pọ̀, tọ́jú ọkọ, ṣe gbá ṣàwo, kọ́ music? Báwo ni ẹ ṣe ń cope ma? Ṣé wọn pé gbogbo nǹkan ló lásìkò tiẹ̀? Ìyẹn pé ojúmọ́ la máa kọrin. Àsìkò tí tàbá kọrin tàbá perform. Ìyẹn wà nílé, atọ́jú ilé, atọ́jú ọmọ, afọkọ ló jẹ́, a ṣe gbogbo ohun tó yẹn lè ṣe, tó yẹn obìnrin ṣe nulẹ̀ ló máa ṣe. Nígbà tásìkò orin bá dẹ̀dẹ̀, èèyàn á fi yẹn náà lé lọ máa ṣe iṣẹ́ orin. Ọkọ á ti mọ̀, ìyàwó á ti mọ̀ pé àsìkò iṣẹ́ ti dé o. Á dẹ̀ fún yàn láyè, kò lè tó yẹn rárá. Àmọ́ ṣé ọkọ yóò wọn fìgbà kan wò pé iṣẹ́ tó ń ṣe yóò ti sú mi o, kíníkan ọ̀la ń bí ọ̀hún, ṣé irú nǹkan bẹ́ẹ̀ yóò ti wà rẹ̀? Láíláí, mo dúpẹ́ lọ́wọ́ Elédùmarè, mo dúpẹ́ lọ́wọ́ orí mi, mo dúpẹ́ lọ́wọ́ Elédùà. Òfin ọkọ tó understand pé music yìí òun ni number 1 ìgbésí ayé mi. Òun lọ́lọ́run fún mi, mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún yẹn. So ìyẹn kò sí ọ̀rọ̀ pé kíní kankan. Òun gan-an ló ń sọ pé máa kọ́ lọ. Torí pé kí ni wọ́n mọ̀ pé Olúwa fún mi lẹ́bùn tí mo sì ní láti fi fún àwọn ọmọ aráyé. Àmọ́ ṣé ní Nàìjíríà wa ta wà yìí, ṣé ẹ ní bóyá bí iléèwé tí àwọn èèyàn lè wà bóyá kọ́ máa kọ́ music ni àbí instrument ni àbí báwo? Mo nílé lọ́sùn táwọn èèyàn ti lè wá láti wá kọ́ bó ṣe ń kọrin, bó ṣe ń tẹ dùrù, gbogbo nǹkan lóṣìṣẹ́ wọ́n lè tẹ gìtá. Mo ti train àwọn ọmọ tó ń play guitar, mo ti train àwọn ọmọ tó ń kọrin, mo ti train wọn ti pọ̀ lọ jaburata. So yes, so in tó kù sí ni wípé èmi fúnra mi ń sìn, èmi náà àgbà tó sọ wípé ṣé ń bo ni mo lọ, ara kan tí mò ń ṣe náà nìyẹn privately. Àmọ́ nísìnyí èmi náà ti wá fẹ́ padà sí ìdí orin full time again. Sọ pé mo wà ọ̀nà ìtọ́jú ìbọn pè ní sabbatical, mo gbọ́lidé, so nísìnyí mo ti wá padà wá, mo sọ pé mo ti fẹ́ relocate padà wá sílé kémi náà tún wá káwọn èèyàn lè mójú yẹn dáadáa pé yèyé àṣà ṣì wà ń bẹ o, ògbó yẹn ṣì wà ń bẹ, Ọlọ́run ṣe yanu ẹ̀ o. So àmọ́ ṣé nísìnyí tẹ́ ti wá padà wá náà, ṣé àwọn pattern orin tẹ̀ ń kọ yẹn náà lẹ ṣe fẹ́ kọ́ wá àbí ẹ mọ̀ ìdáyé ti yí ẹ mọ̀ ṣé àwọn yẹn náà lẹ ṣe fẹ́ máa kọ àbẹ́ ti níbẹ̀ ṣe máa kó pọ̀ àbí ṣe tún ti wọ́? Níṣẹ́ tí mo dé mo ti ṣe orin mẹ́ta, Èkó remix of Èkó Wẹ́njẹlẹ with Chinyẹ Ejiofor, popularly known as Edge. Mo ti ṣe Can't Help Myself, mo dẹ̀ ti ṣe Ẹ jẹ́ ká táyé ṣe, Moment of Silence ní èdè òyìnbó. Ẹ jẹ́ ká táyé ṣe, ẹ jẹ́ ká táyé ṣe, ẹ jẹ́ ká táyé ṣe, ká gbogbo torí pé nísìnyí ẹ bá rí nígbèsí ní ẹ bá rí lórílẹ̀‐èdè ayé ńsìn, jàǹbá lọ́tún, jàǹbá lósì, jàǹbá níwájú, jàǹbá lẹ́yìn. Àwa fúnra wa náà káwa náà torí ẹ rí pé ìbànújẹ́ pọ̀. Ẹ̀yin ẹ wo 9/11 náà l'Amẹ́ríkà, gbogbo àwọn jàǹbá bẹ́ẹ̀, tsunami bẹ́ẹ̀ lọ. So ẹ jẹ́ ká táyé ṣe, káwa náà káwa solution gàgà nípa global warming. Ẹ̀rí pé àwọn odò wa ń sìn, gbogbo àwọn kòkòrò gbogbo ẹ̀ ló ti kúnnú ẹ̀, bóyá gbogbo nǹkan tá à ń mu ẹ̀yin náà tún wò lẹ́njọ́ mẹ́ta àwọn lè bòlà, gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ jẹ́ káwa náà ká bẹ̀rẹ̀ sí ronú bóyá àwọn kankan wà tá à ń ṣe tí kò dáa, káwa náà òyìnbá ní step back to assess the situation, ká lè mọ nǹkan ìgbésẹ̀ tá a fẹ́ ṣe lórí ẹ̀, gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ lọ òun ló yẹ káwa náà ènìyàn ká bẹ̀rẹ̀ sí ronú, ká bẹ̀rẹ̀ sí bá ṣe máa ṣe àtúnṣe nípa ayé. Yes. Ẹ mọ̀ ẹ̀dẹ̀ wo pé òkè bóyá bẹ ṣe dé yìí náà ń sìn yìí, ṣé ẹ kò fẹ́ dá wà pé òkè kórin yẹn kó máa tàbí yín wá bóyá kẹ́ ṣe collabo pẹ̀lú àwọn olórin ayé ìsìn àbí ṣé ẹ rorú nǹkan bẹ́ẹ̀ àbí? Tí bá tiẹ̀ máa ṣe yẹn á sì bóyá by next year máa mú èèyàn tó máa bá mi ṣe collabo. Tẹ́ bá máa mẹ́yàn ta ni ẹ rò sí pé ẹ lè wo? Mi ò tí ì fẹ́ sọ torí táwa sọ pé à ń sọ a lè lọ sọ pé léyìí ni kó dọ̀la kó ní iṣẹ́ tí eyín kó lóun ò gbà àbíká so gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn tẹ gbogbo nǹkan lọ́wọ́ Ọlọ́run lásìkò bá tó ẹ máa mọ̀ ṣé tí eyín. Ọmọ oṣù wo ni màmá ṣà? Ọmọ oṣù wo ni yín mà? Ọmọ oṣù wo ni mí? Ọmọ mi ni mí. Ọmọ mi ṣe gbómi wá. Omi dà ẹ fún mi lómi mu àtàrà mo ti débi ẹ fún mi lómi mu. Ṣe gbómi wá. Ọmọ mi Aquarius. Wow, January. Yes. Wow, January kí ni mà? Water woman. I can't tell you my date of birth. It's not done. In African culture. Mi sọ pé kẹ́ sọ ọjọ́ ni mo ní kẹ́ sọ, mi ní kẹ́ sọ èyí ọmọdún yìí. Bí mo sọ fún ẹ pé Aquarius mi yẹn, that's enough information for the whole world. I'm a Yoruba woman. I cannot get information as an African woman. Fluxy. I'm looking at the camera. Okay, October 1st ni mi. Okay, good. Okay, I'm Aquarius. That's nice.
That's enough information. I'm an Aquarian. Ṣẹ̀ṣẹ̀ ni kéèyàn sọ. Mo sọ pé olómi ni mí yẹn ti tó. Àbí ṣé kò tó information fún èèyàn? Information is vital. I'm an Aquarius. Ìwọ gan ọmọ mi ni ẹ́. Kò sí wàhálà mi ṣe. Ṣọpá jọra wa. Ok, ẹ bá wa kí gbogbo àwọn olólùfẹ́ yín, ẹ bá wa kí wọn pátápátá. Mo kí gbogbo yín o. Ẹ̀yin tẹ Orísun ọwọ́ yẹn á máa ròkè o. Àmì o. I love you people. I am Yeye Asha of the source. Orísun dẹ̀ ni mo wà yìí o. Orísun is the source. Yes. So Ọlọ́run máa gbé yín lọ́wọ́ sókè o. Ẹni rí wa lẹ́ni rí dààmú o. Ìyanu lọ́wọ́ máa ṣẹlẹ̀ nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa o. Ọlọ́run máa gbé wa ga o. Gbogbo tó fà tún ṣe ní ayé Ọlọ́run máa ṣe fún wa o. Ojú òní tì wá nígbà kọ̀ọ̀kan o. Kó rí bẹ́ẹ̀ kò ṣe bẹ́ẹ̀ o. Àmì àṣẹ. Tó ẹ̀fí tó sí kó rí bẹ́ẹ̀ kò ṣe wá ṣe tó. Kó rí bẹ́ẹ̀ kò ṣe bẹ́ẹ̀ ọkùnrin ló ń ṣe yẹn. Ṣòkìrí ó máa ṣá. Wọ́n ṣe tó. Ó ti ṣe bẹ́ẹ̀ rẹ̀, a dúpẹ́ pé àpèyìn pé ẹ jẹ́ wà mọ́. Ẹ̀yin ni ẹ ṣe o tẹ́ ẹ pè mí o, mo dúpẹ́ o. Mo dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ yìí, mo dúpẹ́ lọ́wọ́ Orísun o. Orísun the source, mo dúpẹ́ o, ẹ ṣe tẹ́ ẹ pè mí o, ẹ ṣe Ọlọ́run àtúntẹ̀ yín náà ṣe o. Ojú òní tí yan wọ́n yẹn máa lọ sókè o. God will continue to empower you. Amen. In Jesus' mighty name. Amen. Gbogbo ẹ lólùfẹ́ wa àtúrí Dubai lọ fún tọ̀sẹ̀ yìí. Kẹ̀tún pàdé wa lọ́sẹ̀ tó ń bọ̀. Ayé ṣí sílẹ̀, ayé ọ̀fọ̀, ayé ìbànújẹ́ kò ní ṣí sílẹ̀ fún gbogbo wa ní àṣẹ Èdùmàrè. Ẹ má gbàgbé fún pẹ́pẹ́ gbogbo àwọn iṣẹ́ wa lọ́lọ́kọ̀ òjọ̀kan. Ẹ lọ sí www.youtube.com/orisuntv, lórí Facebook www.facebook.com/orisuntv, Twitter ẹ tẹ̀lé wa @orisuntv. Fún pẹ́pẹ́ ṣe ìpolówó ọjà yín, ẹ wá ṣe ìpolówó ọjà kájé bugbàjẹ́. Ẹ pè mí sí 08135987776. Mo pè lẹ́ẹ̀kan sí 08135987776. Lórí Facebook Ayinke Dayo Kujore, IG Ayinke Dayo Kujore náà ni. Lórí Twitter ẹ lè tẹ̀lé mi @Tosin Kujore. Ayinke Dayo Kujore small but mighty of Miliki Express, ọmọ bíbí inú Wonder Dayo Kujore ló ń dágbére fún yín pé ó dàbọ̀.